Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ní gbogbo bí tẹ́ bá ti ń wò mí. Èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín Lady Kẹ́fẹ́ Olúwa show. Ṣé tún ti gbọ́ ilé ìgboro ti dàrú o. Ìgboro ti scatter o, ó ti ṣẹlẹ̀ o. Ṣé rí gbogbo ẹ̀yin tí ẹ ṣì London. Gbogbo ẹ̀yin tẹ́ lọ gọra yín. Alálàlálà kò káyé o. Ohun tó bá ti lè mú ọ̀gá ọlọ́pàá bọ́ síta tó wá ju bọ́ọ̀bù ọ̀rọ̀ sílẹ̀. What are you people waiting for? Kí lẹ̀yin èèyàn ń ṣe? Ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yóò yé èèyàn mọ́ because oníwà sọ títí ẹ̀ ẹlẹ́yìn sọ títí ẹ̀ bí ọba ṣe ń jáde tí wọ́n wá pa ní òwe fún yín bẹ́ẹ̀ ni gọ́fúnà ń bọ́ta tí wọ́n wá pa lówe fún yín ó ti ààrẹ orílẹ̀-èdè èho president àwọn gan bọ́ síta wọ́n ń pa lówe fún yín ṣùgbọ́n ẹ̀yin èèyàn ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀ni gbọ́ ẹjọ́ torí Ọlọ́run kí ni ká tún ṣe sọ́rọ̀ àwọn ọmọ Yorùbá pàápàá wa tá à ń pariwo wọ́n Nàìjíríà kí ni ká ṣe sọ́rọ̀ wa mi ò ní jẹ́ kí fídíò yìí gùn nítorí ẹ̀yin tẹ́ máa sọ pátó tó lu wá pọ̀ ṣùgbọ́n ẹ bá mi share ẹ gbọ́ nǹkan tí odidi olórí ọlọ́pàá olórí àwọn ọlọ́pàá ẹ bá mi gbọ́ ohun tó sọ ká wá sọ̀rọ̀ ṣókí sí tá bá ti wá gbọ́ tìyẹn tán a tún wá padà sílé ilé agodo ńlá ẹ tún gbọ́ fídíò táwọn náà tún sọ níbẹ̀ àwọn pípò yìí ń já wa sí tán Ọlọ́run tó nífẹ̀ẹ́ wa ó kàn ń tan ìmọ́lẹ̀ fún wa gbogbo gbà ó ń ti owó bá àwọn pípò yìí lẹ́nu láti lè jẹ́ ká mọ̀ wípé kò sí nǹkan tó ń jẹ́ wọ́n Nàìjíríà mọ́ wọ́n Nàìjíríà is a scam wọ́n Nàìjíríà ti kú ó ti ṣègbé ó ti kú ó ti ṣègbé gbogbo ẹ̀yin tẹ́ ṣe wá ìgò bẹ̀tà kò lè bẹ̀tà tí Jésù máa fi dé àwọn ò ní yé create awareness àwọn máa continue to create awareness kẹ́yìn kó má bá ṣègbé because as at today ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi pé àwọn kan tún ṣe pariwo wọ́n Nàìjíríà ìyàlẹ́nu ló jẹ́ fún mi wípé àwọn kan tún ṣe kíni wọ́n tún ṣe sọ wípé ẹ ó máa da ìgbà wo sì ní Tinubu débẹ̀ ìgbà wo ni Tinubu débẹ̀ Tinubu ti lu ọdún kan lọ mẹ̀sáyà yín tẹ gbẹ̀mí lé mẹ̀sáyà yín tẹ gbọ́kànlé ó ti lé lọ́dún kan mẹ̀sáyà yín gan ti bọ́ síta ó ti sọ̀rọ̀ ó lóun ò torí yín ṣèjọba òun ò torí yín lọ síbẹ̀ òun ò lọ síbẹ̀ láti lọ ṣèjọba gẹ́gẹ́ bí ọmọ Yorùbá òun lọ síbẹ̀ as Bọ́lá Ahmed ni so gbogbo ẹ̀yin tẹ́ gbẹ́kẹ̀lé òun kẹ́ mọ̀ wípé asán bá ń sá ni àgbẹ́kẹ̀lé yìí ti já sásán ẹ̀yin tẹ́ gbẹ́kẹ̀lé President Bọ́lá Ahmed wípé òun ni mẹ̀sáyà tó máa gbà yín àgbẹ́kẹ̀lé yìí ti já sófo bàbá ti já yín sí wọ́n ti jẹ́ kẹ́ mọ̀ ẹ bá mi gbójú ayọ̀ sókè ká tètè play fídíò méjèèjì yìí awareness ni ẹ bá mi share Yorùbá nation no going back kí Ọlọ́run kó bùkún fún ilẹ̀ mi tí ń ṣe ilẹ̀ Yorùbá kí Ọlọ́run kó tètè mú ilẹ̀ mi jáde kúrò nínú ilẹ̀ aṣálẹ̀ kó mú àwọn èèyàn mi jáde nínú ilẹ̀ aṣálẹ̀ because Nàìjíríà ti di ilẹ̀ aṣálẹ̀ kò sí nǹkan tẹ́ lè ṣe mọ́ Nàìjíríà ti di aṣálẹ̀ kò sí ohun rere kankan tó lè tibẹ̀ jáde mọ́ ẹ bá mi gbójú ayọ̀ sókè ẹ jájọ sáré wo fídíò ká lè ṣe ní pápápá ṣùgbọ́n mo fìyọ́nú Olódùmarè bẹ̀yẹn bá mi ṣí ẹ ṣe. We can say now banditry is an industry. It's unblasted. Last month, we arrested a member of the State House of Assembly in Banditry, here in Zamfara State. We arrested a district head. We also as well arrested a former local government chairman. So you can see that involvement of this class of people in banditry is more making the situation to become more and more complex. So in essence, I can say that all caliber of people now are involved. All manner of people are involved in this banditry. More alarming and more disturbing is the involvement of a district head in supplying drugs to the bandits. So in that respect, your presence here today ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ jọ̀ọ́ kí lẹ gbọ́ tí
odidi ọ̀gá ọlọ́pàá sọ ṣe rí pé Ìgbòho ti padà dàrú finally ṣe rí pé Ìgbòho ti ṣe kíni Ìgbòho ti padà dàrú finally ohun tó lè mú odidi IG ọ̀gá pátápátá tó lè bọ́ síta tó lè máa sọ fún yín wípé ọ̀rọ̀ àwọn bandits yìí ó ti kọjá bẹ́ẹ̀ máa yìí ń jẹ́ kó yé wa wípé àwọn tó wà lẹ́yìn wọn àwọn powerful the most powerful people tó wà ní Nàìjíríà àwọn ló wà lẹ́yìn àwọn Nigerian bandits ẹjọ́ ṣé Nàìjíríà ò ti tán ṣé Nàìjíríà ò ti tán ẹ̀yin àti Tinubu bá ti débẹ̀ security máa wà oúnjẹ máa wà kíní kan máa wà bí wọ́n ti ẹ̀rí tó oúnjẹ ṣe fún yín ṣé wọ́n rí ti security ṣe ẹgbọ́n ọ̀rọ̀ tí ó jáde láti ẹnu odidi IG ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ jẹ́ ká bára wa sọ ètò ojú òtọ́rọ̀ ẹ jẹ́ ká tún sọ̀rọ̀ ìṣítí ẹ̀yin tẹ́ ti ń wò wá tipẹ́tipẹ́ ẹ̀yin ti mọ̀nà ẹ ti mọ wé ẹ ti já sí gbogbo atótónu wa ó lè má jẹ́ tuntun lójú yín ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ wípé àwọn kan wà tó ṣẹ̀ṣẹ̀ máa wò wá for the first time tí a bá rojọ́ ká fi ọ̀rọ̀ ìṣítí bú wọn ká kánsẹ́lì wọn báwo ni iye tiwọn náà ṣe fẹ́ ṣí bí iye tèmi àti ẹ̀yin tó kù ṣe ti ṣí ìdí nìyí tá a fi máa ń rojọ́ ẹ jẹ́ ká bá wọn sọ ètò ojú òtọ́rọ̀ ẹ má ní ká kọ̀ sáré ju information lẹ̀ ká kúrò ń bẹ̀ no àwọn kan wà tó ṣẹ̀ṣẹ̀ máa wò for the first time wọ́n ní dọ̀rọ̀ ìṣítí tí ẹ bá narrate story yẹn fún wọn dáadáa wọn ò ní understand now ẹ gbọ́ bí odidi ọ̀gá ọlọ́pàá a whole IG ẹ wo bó ṣe yọ̀nànú ẹ̀ fún yín ní ṣókí ẹ̀yin tẹ́ máa ń pariwo wípé Nigeria police are our friend níwọ̀n ṣe friend wa ṣùgbọ́n ṣé àwọn olórí tí wọ́n wà lẹ́yìn àwọn bandit ṣé wọ́n fi ààyè gbà àwọn ọlọ́pàá yìí láti jẹ́ friend wa ṣé wọ́n fi ààyè gbà àwọn ọlọ́pàá láti ṣiṣẹ́ ìdáàbòbò nílùú Nàìjíríà gbogbo àwọn powerful people tí wọ́n ò di Nàìjíríà bẹ̀rẹ̀ látorí àwọn kàbá they are the people behind all these bandits tí ẹ bá wo ìṣọwọ́ tí IG fi sọ̀rọ̀ ẹ mọ̀ pé the man is fed up ìṣọwọ́ tí ọ̀gá ọlọ́pàá fi sọ̀rọ̀ ẹ mọ̀ wípé ó ti fed up ó ti sú kò mọ what to do mọ́ òun ló ṣe bọ́ síta wá fún wa ní latest update yìí òun ló ṣe bọ́ síta láti wá ṣe àlàyé ọ̀rọ̀ yìí fún wa kí èmi àti ilé understand ká lè mọ̀ wípé kò sí nǹkan kan mọ́ fún wa ní Nàìjíríà ibi tó ní kálukú bá fẹ́ gbà ní kó gbà bó ní kálukú bá ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ayé ara ẹ̀ òun ni kó ṣe ṣe gbogbo èyí tá ti ń bá sọ láti ìgbà yìí ó yẹ kí eléyìí kó dé jẹ́ good lesson kó jẹ́ good understanding tí ẹ máa understand wípé nothing like one Nigeria mọ́ the more you remain one Nigeria the more tí ẹ̀mí máa sọnù the more tí ayé àwọn èèyàn máa bàjẹ́ the more tí ebi máa pa àwọn èèyàn the more tí àwọn èèyàn máa sun ẹkún kíkorò ṣé ẹ mọyì ẹ̀mí tí bandit ń pa ní ojoojúmọ́ ṣèbẹ́ ìtòhàn sí social media ni àìmọye mọ́tò mi tó ti kidnap wọn tó jẹ́ wípé àwọn ẹbí wọ́n sì wà níbi tó ti ń wá wọn káàkiri tí wọn ò mọ ibi tí wọ́n wọlé sí wọ́n ti lọ lé aláwo wọ́n ti lọ lé oníṣègùn wọ́n ti lọ police station wọ́n ti rìnrìn ẹ̀mí wọ́n ti fẹ́ẹ̀ pin lórí pé wọ́n wá àwọn èèyàn wọn tó dẹ̀ jẹ́ wípé àwọn bandit ni wọ́n wà wọ́n wọgbó mọ́tò mi a máa drive lọ express àwọn pípù yà dá mọ́tò yẹn dúró wọ́n pa àwọn tó wà níbẹ̀ wọ́n dá wọn sínú gbé wọ́n gbé mọ́tò yẹn lọ nítorí wọ́n fẹ́ lo mọ́tò yẹn láti lè lọ fi operate ní another state láti lè lọ fi ṣiṣẹ́ bí láti lè lọ fi kidnap àwọn èèyàn wọ́n pa wọ́n gba gbogbo fóònù ọwọ́ wọn ẹ lọ wo àwọn bandit tí wọ́n mú ní result ẹ lọ wo adúrú phones tó wà lọ́wọ́ wọn gbogbo fóònù yẹn ló dẹ̀ ní sim card nínú ṣebí àwọn kan ló ní fóònù wọn yẹn tó bá ti gba fóònù lọ́wọ́ àwọn èèyàn tán tí wọ́n ti lò tí wọ́n ti pa àwọn ẹni yẹn dànù tó ti lo síìmù yẹn wọ́n kọ́ síìmù yẹn dànù wọ́n jù dànù ọ̀ kí wọ́n tún keep ẹ̀ wọ́n switch ẹ̀ off bóyá ó lè jẹ́ yín oṣù kan àbóṣù mẹ́ta àwọn èèyàn á ti pè íńtánẹ́ẹ̀tì gan wọ́n ti máa sọ wípé eléyìí àwọn òṣù ọ̀pọ̀ fẹ́ lo síìmù ìmọ̀ wọ́n kàn tún déédéé lọ mú jáde ni wọ́n á tún fi ṣe another operation bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n provide wọn ní ammunition tí ìjọba ò lè provide fún sójà tí ò lè provide fún ọlọ́pàá
tí ó lè provide fún àwọn Nigerian force àwọn people yìí ń get here who are the people behind them àwọn wo ló ń provide gbogbo irinṣẹ́ yìí fún wọn òun ló jẹ́ kó Ọga Olopa bọ́ síta kó wá pálòwe fún yín kó wá sọ lẹ́nà fún yín òun ló jẹ́ kí máa bọ́ síta kó wá sọ fún yín now ẹ̀yin tí ẹ understand dáadáa ẹ jẹ́ ká jọ túgbọ́ ká wá jọ analyse ẹ̀ kẹ́ wá gbọ́ ohun tí odidi Ọ̀gá Ọlọ́pàá tí ó fẹnu sọ lórí ọ̀rọ̀ àwọn bandit ṣé gbogbo ò ti dàrú ṣé Nàìjíríà ò ti tán ṣé Ọ̀gá Ọlọ́pàá ò ti speak up ṣé wọn ti já wa sí wípé kò sí nǹkan tó ń jẹ́ security gbogbo ẹ̀ ló ti já wa sí Ìgboro ti dàrú gbogbo ẹ̀ ti di fọ́pọ̀ mọ́yọ̀ àfi kó ní kálukú ṣe kíni kó wake up ẹ jẹ́ a máa túgbọ́ òun ni. We can say now banditry is an industry in South Africa. Kí lẹ gbọ́ tí màá sọ ó ní we can see now that bandits are the industry nílùú bo láti bo síbo ṣó yẹ kó dà bẹ́ẹ̀ ṣó yẹ kí bandit kó wá di industry sí ìlú Nàìjíríà ẹ̀yin èèyàn ẹ̀yin tẹ́ ṣe wá ìgò bẹ̀tá ẹ̀yin tẹ́ ṣe wá sùúrù ní ká ṣe ẹ̀yin tẹ́ ṣe wá àdúrà ní ká máa gbà ṣé bí ogun bandit ṣe ń jà wọ́n ní Nàìjíríà sìn ṣó jà wọ́n bẹ́ẹ̀ ní 5 years 6 years 7 years 8 years back bí ogun bandit ṣe jà wọ́n tó ní 2023/2024 ṣó ṣe bẹ́ẹ̀ jà wọ́n ní 2022/2021 ibi tẹ́ máa ti mọ̀ wípé ó máa increase sí ni ó máa peléke sí ni kò lè ever wá sílẹ̀ ó máa worst sí ni ogun yẹn máa gbèrú sí ni àfi tí oníkálukú bá lọ nílùú ẹ̀ tí a bá pín ìlú yẹn kí odidi àwọn ẹ̀ṣọ́ aláàbò ẹ̀yin ìyá yìí bàbá ó gbẹnu tán ó ní agbára ṣe báwọn tẹ gbẹ̀mí lérè ní gbogbo orílẹ̀-èdè káàkiri àwọn fọ́ọ̀sì ló máa ń gbẹ̀mí lébẹ̀ as a security as aláàbò wọn ò fi Ọlọ́run gan ṣe aláàbò ní country mi àwọn fọ́ọ̀sì wọn ni wọ́n fi ṣe aláàbò wọn ò fi Ọlọ́run tó dá wọn tó mọ wọn ò fi ṣe aláàbò ní another country but ní Nàìjíríà àwa fọlọ́run ṣaláàbò á tún fi àwọn ẹ̀ṣọ́ ààbò wọ̀nyí á tún fi wọ́n ṣaláàbò àwọn ẹ̀ṣọ́ tó wá yẹ kó jẹ́ aláàbò fún wa àwọn fọ́ọ̀sì tó yẹ kó jẹ́ aláàbò fún wa àwọn ni wọ́n bọ́ síta sì tó wá sọ̀rọ̀ nísì tó ti wá sọ̀rọ̀ ẹjọ́ kí ni èmi àti ẹ̀yin kí la fẹ́ ṣe kí la ṣì ń dúró wò níbi tó ti jẹ́ wípé bandit ní industry of Nigeria bandit ní industry ní Nàìjíríà tí wọ́n dẹ̀ ń produce oríṣiríṣi ní ara ẹ̀ tí oríṣiríṣi ṣẹlẹ̀ ẹnujọ́ mẹ́ta ìjẹ́gbẹ́ ní tì nípa Gumi bàbá àṣàlẹ̀ sinmi ni bàbá ń ṣiṣẹ́ lọ lábẹ́lẹ̀ ìjẹ́ wo lẹ ti gbẹ́ ní tì nípa Gumi ń ṣiṣẹ́ lọ dìmọ́ tí Gumi bá ṣì wà láyé okòwò bandit ò lè tán ní ìlú Nàìjíríà bandit máa exist sí lójoojúmọ́ ni and the more bandit exist the more we have problem in that country and those people are not ready to bow down they are not ready to retire they are not ready to leave that country why tẹ́yìn òde wá fi ìlú lẹ̀ fún wọn why tí àwa ò lè fi ìlú yẹn sílẹ̀ fún wọn nígbà tí kìí ṣe wípé a ní orí irun ta ti ṣẹ̀ wá a ní orí irun ta ti wà náà wọ́n ní kì í jẹ́ ti bàbá tọmọ kó mà lálàá kó ní kálukú lọ́ọ́ lu ẹ̀ kó ní kálukú wà ní bandit ẹ̀ káwa wà ní titi wa káwọn náà wà ní titi wọn tí a bá gba orílẹ̀-èdè Yorùbá nation gbogbo ẹ̀ máa níyanjú èrò ti pọ̀jù ní Nàìjíríà wọn ò mọye population wọn ò mọye ibi táwọn èèyàn ń gbà wọlé ṣùgbọ́n tí a bá dá dúró ọ̀há ní bandit titi wa àwọn tó fẹ́ wọlé sí ìlú wa à ń mọ ibi tí wọ́n fẹ́ gbà wọlé wọn ò kàn ní wọlé from nowhere kọ́ wa máa bàlú jẹ́ wọn ò ní wọlé from nowhere kọ́ wa sọ pé àwọn fẹ́ máa gbé nínú igbó àwọn fẹ́ máa ṣiṣẹ́ ẹbí àìmọye oko ọmọ káàárọ̀ ojíire mi tó jẹ́ wípé bandit ti lé wọn kúrò lóko bandit ló ń lóko Fúlàní ló ń lóko bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ bá mi kọ sí comment section ní àìmọye mélòó la fẹ́ kà mélòó la fẹ́ sọ tó jẹ́ oko ẹgbọ́ oko wa tó wà ní kíní kan oko wa tó wà ní kíní kan láwọn oko wọn tó jìnnà wọn ò lè débẹ̀ mọ́ bandit ó ti gba gbogbo ilẹ̀ lọ́wọ́ wọn bandit ló ń lonú igbó wọn ò lè lọ sóko mọ́ láwọn oko tó yẹ kó máa lọ láyé àtijọ́ máa gbọ́ táwọn bàbá wa sọ pé tó mò ń loko etílé o mò ń loko òkè kíní kan o màá lò tó jọ́ mẹ́ta kí tó débẹ̀ nínú igbó yẹn àwọn ìyá wa àwọn bàbá wa wọ́n máa kó aṣọ wọ́n máa mú oúnjẹ wọ́n máa sunṣu jẹ nínú oko bẹ̀ wọ́n máa mú omi odò wọ́n rọra ṣe àtìpó kékeré sínú oko ń bẹ̀ wọ́n fi yẹn ṣiṣẹ́ oko lọ
wọ́n á dáko wọ́n á gbìn nǹkan ọ̀gbìn tó bá pé bí àjọ mẹ́ta àbíjọ mẹ́rin wọ́n kúrò nínú àtìpó bẹ́ẹ̀ wọ́n darí padà sílé wọ́n padà sí àbà wọ́n padà sábà wọ́n lọ máa gbé tó bá tún tóbi jọ́ mélòó wọ́n á tún gbéra ẹ̀gbọ́n mo tún fẹ́ sáré dé oko kí n lọ wo ohun tí mo gbé o màá lò tó bí ijọ́ mélòó kan kí n tó wálé o wọ́n á tún lọ wọ́n á fi yẹn lọ wo gbogbo nǹkan tó lọ harvest bóyá ó germinate bóyá ó wà òkè èyí tó bá kú díẹ̀ káàtó wọ́n á correct ẹ̀ ìjọ́ kan ìjọ́ méjì ìjọ́ mẹ́ta wọ́n wà nínú gbóǹbẹ̀ nínú ayéré àti bàbà tí wọ́n ṣe ibẹ̀ ló ti máa sùn ló ti máa jí ló ti máa dáná ibẹ̀ ló ti máa dáná kò sí nǹkan kan tó máa ṣe wọ́n ejò ló kéré jù kò ní gé wọn jẹ wọ́n sùn láyọ̀ wọ́n jí láyọ̀ ìjẹ́ wọ́n lè ṣerú ẹ̀ mọ́ nísìn ṣé irú ẹ̀ ṣe mọ́ nísìn ó lọ sóko gan tó bá ti ní pàgọ́ mẹ́rin lù ó gbọ́dọ̀ tètè sákí bandit kidnapper kó má wá ká ẹ mọ́nu oko àwọn ẹlòmíì gùn ò tiẹ̀ lè lọ di yago tá a dárúkọ yìí ẹlòmíì ò lè lọ sóko kó lọ ṣiṣẹ́ wákàtí mẹ́ta a máa wá bó ṣe máa pọ̀ tó máa jọ lọ sóko ní kí kidnapper má bàa gbé wọn ta ló produce kidnapper sí Nàìjíríà ṣe báwọn bandit ni àwọn bandit ni wọ́n produce kidnapper sí ìlú Nàìjíríà tí wọ́n bá ti kidnap tó ti gba owó lọ́wọ́ àwọn èèyàn wọ́n á fowó yẹn ra weapon fún àwọn tó jẹ́ bàbá wọn tí ṣe bandit ọwọ́ wa náà ni wọ́n ti ń gba owó ohun èròjà olóró tí wọ́n ń lò láti wá fi kọjú ìjà sí wa nílùú Nàìjíríà nígbà tí kidnapper bá kidnap èèyàn tó ní kó lọ mú 20 million wá kó mú 30 million wá kó mú 10 million wá tó dẹ̀ máa gbà á ṣe bórí ẹ̀rọ ayélujára iná láti ríbi tí kidnapper ti demand fún 120 million gbogbo àwọn sẹ́nítọ̀ tí wọ́n mú ṣebí wọ́n gba mílíọ̀n lọ́wọ́ wọn LDC tí wọ́n gbé PDP chairman ṣebí 200 million ni wọ́n gbà kó tó release ẹ̀ nígbà tí wọ́n kó àwọn ọmọ Pastor Adébóyè wọ́n gba 50 million ẹ̀yìn yẹn wọ́n tún kó àwọn ọmọ wọn míì wọ́n gba 10 million lọ́wọ́ wọn gbogbo mílíọ̀n tí kidnapper ń gbà ìjà àti ẹ̀jókòó káàrò àròjinlẹ̀ pé kí ni wọ́n fi ń ṣebí irinṣẹ́ bandit ni wọ́n fi ń rà ṣebí irinṣẹ́ ogun ni wọ́n fi ń kó wọlé bó ṣe ń kó wọlé láti China ni wọ́n kó wọlé láti kí lórúkọ àwọn Arab country yìí ojú gbogbo wọn bíbá yìí ló ṣe wọ́n dìgbà tí a bá tó ní ẹ̀mí ìgboyà tí a bá tó ṣíra wa níyẹ̀tọ̀ la máa tó bọ́ ojú wa ló ṣe tí wọ́n ti mú aláwọ̀ funfun tó kó weapon wọlé wá fún àwọn bandit ìjẹ́ ẹnikẹ́ni béèrè nípa máa yẹn mọ́dé ní eléni pépà gbé gbogbo ẹ gbé ìjẹ́ béèrè anything ẹ wá dúró boxes of weapons tí wọ́n kó wọlé àti stainless o àti tí ò stainless àti ńlá àti kékeré wọ́n lòdù ẹ̀ wọlé sílùú Nàìjíríà ta ló ń kó lọ fún ṣe báwọn bandit ni tí ẹ bá lọ sínú àwọn forest burúkú yẹn àwọn bandit ti ní aeroplane line wọ́n ní síbẹ̀ wọ́n ní helicopter line síbẹ̀ wọ́n fi copter gbóúnjẹ wá fún wọn wọ́n wá fi copter ẹ lọ wo gbogbo ẹ̀ láti gbé àwọn fídíò wá lóríṣiríṣi tá ti create awareness amúnú tèmi dùn wípé gbogbo atótónu wa yẹn kò lọ lásán gbogbo atótónu wa tí gbogbo yín pariwo tí àwọn kan jókòó pé irọ́ ni ó fẹ́ bàlújẹ́ ni ṣe bóun ló ti wá ṣàyà àìsí lójú gbogbo yín ti já báyìí ojú ọ̀gá ọlọ́pàá gan ti já ó ti sú ọ̀gá ọlọ́pàá kò mọ́wọ́ tó dùn mọ́ ó ti sú ọba ó ti sú jòyè gbogbo ọ̀rọ̀ tá à ń sọ gbà yẹn tó jẹ́ irọ́ àwọn èmi nù tèmi dùn ayọ̀ mi kún wípé gbogbo ẹ ti padà wá di òtítọ́ nísìn wọ́n wá fi kọ́pítà gbé owó lọ wọ́n lọ fi san owó tó fẹ́ fi gbé weapon wọlé sílùú Nàìjíríà àìmọye weapon tí wọ́n ti mú kọ̀ńténà ní tínkà ìjẹ́gbọ́ ẹni tí ń pẹ̀ mọ́ ìjẹ́mọ́bí tó wọlé sí because àwọn tó wà lẹ́yìn wọn àwọn tí wọ́n láwọn ní Nàìjíríà ni àwọn tó láwọn born to rule ni àwọn Gumi and co they are behind us this atrocity tó go on ní Nàìjíríà now ẹ jẹ́ àtẹ̀síwájú ẹ jẹ́ má bínú ẹ jẹ́ ká analyse ẹ jẹ́ ká continue àti máa create awareness nítorí àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ tún wò wá káwọn náà lè máa rí títí wọn píkì níbẹ̀ a kò lè jù sílẹ̀ ká dẹ̀ lọ bẹ́ẹ̀ tá a bá analyse tá a kéde ká ṣe kánsẹ́lì ká wàásù sí báwo làwọn tó wò wá for the first time báwo ló ṣe fẹ́ understand nísìnyí everybody ti ṣí tẹ bá ju program Yorùbá Nation sí wọ́n ready àti wò because ojú wọn ti já so ẹ bá mi share ẹ bá mi jù sí gbogbo WhatsApp contact ẹ bá mi jù sí gbogbo group ẹ bá mi hashtag àwọn èèyàn jù sí Facebook ojú òní tí ẹ ṣe ó yẹ jẹ́ ká tún gbọ́ díẹ̀ sí. Last month we arrested a member of the State House of Assembly in Banditry. ṣẹgbọ́
We arrested a district head. We also as well arrested a former local government chairman. Ṣẹ́gbọ́ṣẹ́, èmi tí mo sọ fún yín pé àwọn top people tó wà Nàìjíríà, àwọn ló wà lẹ́yìn àwọn bandit. Ṣẹ́gbọ́n nǹkan tó dídí ọ̀gá sọ, odidi ọ̀gá ọlọ́pàá. Ẹ̀yin èèyàn, ẹ bá wa ṣí ẹ̀ káwọn èèyàn gbọ́ ilé. Èèwọ̀ lọ̀gá ọlọ́pàá, àwọn àrẹ́sì chairman, àwọn àrẹ́sì former governor. Ó ti sún ọ̀gá ọlọ́pàá pé what? Why tó jẹ́ wípé àwọn tó pera wọn lólóṣèlú Nàìjíríà ni wọ́n wà behind àwọn bandits? Why? Gbogbo kínídé láti sọ fún wọn tí wọ́n fìbọn lé wa káàkiri tí wọ́n ní káfòká nìṣó. Mi ò ní parọ́ fún yín, DSS go they are fed up. Ó ti sú àwọn DSS because àwọn tó ń bá lẹ́yìn àwọn people yìí kò ṣe sọ síta ni nítorí àtijọ́ àti mú kí iṣẹ́ má bọ́ lọ́rùn òun ló ṣe gbà fọ́lọ́. Àwọn top people àwọn ló wà lẹ́yìn àwọn bandits nílùú Nàìjíríà. Ṣé bóun lè gbọ́n yìí? Kì í ṣàṣẹ mi ni mo sọ. Ohun tó lè mú ọ̀gá ọlọ́pàá fèsì kámẹ́rà fèsì gbogbo ayé máa sọ ilé yìí. Ibi tẹ́ máa ti mọ̀ pé yes ó ti tọ́ fún ìlú yẹn nìyẹn. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Tẹ́ bá sọ pé wọ́n mú wọn lẹ́ni gbogbo àwọn Shettima leaders àwọn kidnapper leader tí wọ́n mú where are they? Wọ́n ti padà release wọn. Ìgbà tó lọ mú wọn àwọn ọlọ́pàá kan lórí fọ́ọ̀sì lọ síbẹ̀ o, àwọn DSS kan lórí fọ́ọ̀sì lọ síbẹ̀, gbogbo àwọn DSS lórí fọ́ọ̀sì lọ síbẹ̀ àtàwọn ọlọ́pàá ṣé gbogbo wọn ló padà? Èyí tó ti fara káṣá ti fara káṣá, èyí tó ti dá láàbò ara ti dá láàbò ara, èyí tó ti jọ́lọ́ onípè ti jọ́lọ́ onípè. Nígbà tó kó wọn dé tán àwọn tó lóun dè bá ṣe tán padà dé tó bá kó wọn dé tán àwọn ọ̀gá wọn ní kó fi wọ́n sílẹ̀ wọ́n ti settle ẹ̀ ní gbọ̀n kankan mọ́. Ẹ wo bó ṣe ń waste life àwọn amòfin àwọn fọ́ọ̀sì Nàìjíríà. Ẹ wo bí wọ́n ṣe fi ìyà jẹ àwọn gan. Ẹ wo bó ṣe ń bà wọ́n nínú jẹ́, ẹ wo bó ṣe ń pa wọ́n nípa ìyà. Ẹ tí rí nǹkankan Nàìjà ṣe ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ once and for all ká sọ ìta máa sọ sí ṣókí ká lè round up. Ẹ já gbọ́, ẹ má gbọ́. We can say now banditry is an industry in Zamfara State. Last month, we arrested a member of the State House of Assembly in Banditry here in Zamfara State. We arrested a district head. We also as well arrested a former local government chairman. Former local government chairman. So you can see that involvement of this class of people in banditry is more making the situation to become more and more complex. So in essence, I can say that all caliber of people now are involved. All manner of people are involved in this banditry. More alarming and more disturbing is the involvement of a district head in supplying drugs to the bandits. What to supply drugs fún àwọn bandits tó máa mú láti lè bá yé àwọn èèyàn jẹ́ kó lè sharp, kó lè high, kó lè high. Ẹ̀yin tẹ́ ṣe ń pariwo wọ́n Nàìjíríà ṣe tí rójú ayé yín lóde ta ló fẹ́ gbà yín. Tinubu ti sọ wípé òun tó wù jẹ́ president go lè gbà yín. Go on your own lane. Ẹ lọ nílọ yín. Ohun tó wà nílẹ̀ ìkọjá bẹ́ẹ̀. Bàbá ti débẹ̀, bàbá náà ti rí wípé gbogbo ariwo tá à ń pa ń gbà yẹn wípé ibẹ̀ yẹn ò dá. Kò sírọ́ níbẹ̀, kò dá, kò sunwọ̀n, kò rọgbọ. Kò rọgbọ. Ọmọ Yorùbá káàkiri àgbáláyé. Ẹ bá mi pín fún gbogbo ọmọ kóòtù òjíire. Gbogbo àwọn ọmọ aládé pátápátá. It is now time for us to move. It is time for us to ṣe kíni láti gbé bọ́dì wa ká fi ìlú yẹn sílẹ̀. It is now time for us láti jí lójú oorun, láti mọ mẹ́ni tá à ń ṣe, láti kó agara wa. Ẹ kó báàgì yín, ẹ kó bàtà yín, ẹ kẹ́rù yín. Nàìjíríà ò lè gbè yín mọ́ láyéláyé. Tó bá máa tún di nẹ́sì àtúnkòrò ju ìtẹ́tí rìn lọ. Ẹ máa fi ọdún yín ọdún ní Nàìjíríà náà.
ẹ máa gbóṣùbà fún ọdún ni because ohun tó ti wà ńlẹ̀ gbogbo àwọn ọ̀gá ọlọ́pàá wọ̀nyí gbogbo wọn ti rí pé no ó ti bàjẹ́ jìnnà bí ọlọ́pàá ṣe rí ni sójà ti rí ni DSS ti rí. Mo sọ fún yín gbà tí mo wà ń bẹ̀ àwọn pípù yẹn tú àwọn àṣírí kan sí mi lọ́wọ́ wọ́n sọ fún mi pé kí n mẹ́nu mi báyìí kí n má sọ síta. Wọ́n béèrè àwọn àṣírí yẹn látòrí Gumi. Ẹ̀yin èèyàn mo dúpẹ́ fọ́nà gbogbo ìrìn àjò Yorùbá nation tí mo rìn mi ò regret because Ọlọ́run jẹ́ kí n tún fi mọ wordness ni kí n fi mọ tó ń go on kí n fi mọ eléyìí kí n fi mọ eléyìí. Wọ́n tú àwọn ọ̀pọ̀lọpọ̀ àṣírí ibẹ̀ ni mo ti mọ̀ pé yes DSS go inú wọn ò dùn but kí ni wọ́n fẹ́ ṣe wọn láṣẹ. Àwọn tó sọ fún mi pé àfi tí president bá pàṣẹ and before the president can give them order tún gbọdọ̀ wá láti ibì kan ó ní àwọn tó máa gbé order yẹn lọ bá president bó ṣe já mi sí nìyẹn. President ò kàn lè dédé pàṣẹ fún DSS àṣẹ yẹn gbọdọ̀ wá láti ọ̀dọ̀ àwọn kan kó wá tẹ́ndẹ̀ báyìí fún president kó yá fàṣẹ sí iṣẹ́ báyìí kó kárí àwùjọ ẹ̀ tó bá dẹ̀ ti lè gbé déwájú president kò ní choice òun ló dífá fún ìtọ́wá ṣe fún wa ní July 1st nílé májàsọ́lá àwọn kan ni wọ́n parọ́ pọ̀ tí wọ́n gbé ìwé yẹn tí wọ́n ti parí ẹ̀ tí wọ́n gbé lọ bá Buhari dẹ̀ gbé stamp lé ló dífá fún wípé tó bá tún set irú ìwé bẹ́ẹ̀ tó bá gbé lọ fún bàbá Jagaba bàbá go ní choice ó máa gbé stamp lé ni ó máa gbé lé ní bóyá ẹ̀gbọ́n sàn àwọn DSS àṣẹ̀ṣẹ̀ wá gbà lọ́wọ́ wọn gbà tó bá stamp ẹ̀ tán làwọn máa ṣẹ̀ṣẹ̀ carry out ẹ̀. Náà ẹ wá sọ fún mi ṣé àwọn ẹni ibi tó wà lẹ́yìn bandit tó wà lẹ́yìn kidnapper ṣé wọ́n máa gbé irú ìwé àṣẹ yẹn lọ fún Bọ́lá Ahmed Tinubu wípé kó sign káwọn DSS lọ finish gbogbo àwọn bandit yẹn ṣé wọ́n máa gbé irú ìwé àṣẹ yẹn lọ bá ṣé kì í ṣe ìwé àṣẹ bí ìyá ṣe máa jẹ èmi àti yín lọ́mọ máa gbé lọ bá because wọn ò nífẹ̀ẹ́ wa èrà ò fẹ́ kòkòrò dénú àfi tá bá kàn tọra wa ẹ bá mi share program mo fọlọ́ bẹ̀yìn mo fi ìyọ́nú Olódùmarè bẹ̀yìn ẹ tẹ̀ wo ti ẹjọ́ ojoojúmọ́ kò easy kẹ́yìn náà bá wa máa fi kíní create awareness ni ṣé ó easy ni kò easy bí ìyá ṣe máa jẹ wá nílẹ̀ Yorùbá ohun táwọn pípù yìí fojoojúmọ́ sáìn yẹn gbogbo nǹkan tí wọ́n ti sọ pé wọ́n sáìn nílé jáde wọ́n sáìn nílé jáde mélòó lẹ gbà nílẹ̀ Yorùbá mélòó ló dọ́wọ́ yín mélòó lẹ rí jẹ́ ń bẹ̀ ẹ lè rí jẹ àwọn tó máa jẹ gbogbo ẹ̀yọ́ oníwọ̀n Nàìjíríà Ìgbòho ti dàrú bá iṣẹ́ tí kójú ayé bóyá dìgbà tí ọ̀gá DSS pátápátá náà tó náà bá bọ́ síta tó bá wá give speech lẹ́ máa mọ̀ wípé kíní ti kọjá bẹ́ẹ̀ ṣe ń wò tẹ́ bá gbọ́ ó lẹ́tìkẹ́ ó kọjá bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó wà Nàìjíríà ni kò ṣe fẹnu sọ ẹnu ò gba ìròyìn òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ ẹnu ò gba ìròyìn òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ àníri jù bẹ́ẹ̀ lọ lórí ètò mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá mi share ẹ̀ ní sọmọ ọ̀nà ẹ̀ ní gbọ́mọgbẹ ẹ̀ ní gbọ́mọsí àti gbogbo ojú tó wo fídíò yìí ojú yóò ní fọ́ ìyà Nàìjíríà ò ní jẹ yín aburú Nàìjíríà ò ní dé bá yín kò ní dé bá gbogbo ilé yín ẹ ṣeun gan ẹ má gbàgbé ẹ bá mi subscribe sí YouTube channel mi ẹ tọ notification bell yín sílẹ̀ so that anytime tá bá ti mú wá lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ lè máa ṣe kíni ẹ lè máa grab copy titi yín níbẹ̀ mi ìfẹ́ kí fídíò yìí gùn jù ní fídíò méjì ni mo fẹ́ play but ẹ lè má ti gùn jù mi ò dẹ̀ fẹ́ kó gùn torí àwọn tó máa sọ pé short wọ̀ làwọn fẹ́ so mi ní lè play kejì so àtúnṣe kíni àgbè síbò mi ẹ má bínú sí mi ẹ bá mi gbà bẹ́ẹ̀ ojú òní tẹnikẹ́ni nínú wa so ẹ subscribe kẹtọrọ notification bell kẹ́ fún wa ní top up sórí program kẹ́ bá wa like fídíò yìí ẹ má wá gbàgbé gbogbo product táǹtà lórí ìkànnì Lédìkẹ́ Ìfẹ́ Olúwa show gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ẹran ọdún mọ orú owó tí Fúlàní ti ní sínú fún yín for this year ẹ má lọ ra ẹran ọdún lọ́dọ̀ Fúlàní mo fi ìyọ́nú Olódùmarè bẹ̀yìn gbogbo ẹ̀yin tẹ́ bá mọ àwọn tó máa ń pa ẹran ọdún ẹ jẹ́ káwa náà gbọ́ nínú ká gbọ́ níta ká wà very very careful gan ẹ má ra ẹran ọdún lọ́dọ̀ Fúlàní ẹ wá rà lọ́dọ̀ ọmọ Yorùbá titi yín òun ló sìn òun ló ń tà á Yorùbá lẹni tó ń sìn Yorùbá lẹni tó ń tà á eléyìí ò ṣẹran Fúlàní tí ẹ máa jẹ tó máa dá wàhálà sílẹ̀ lẹ́yìn bíjọ́ mélòó àwọn pípò yẹn wà desperate gan wọ́n burú kò sí ohun tí wọ́n ṣe ohun tó lè mú wọn dá màálù dùbúlẹ̀ kọ́ dẹ̀ máa kó bá sùn fún ohun tó lè mú wọn kọ́ máa kírun sẹ́ran lára kọ́ máa fún ẹran ní ọ̀túnmu irú àyàwó lẹ́mọ̀ tí wọ́n hàn tí wọ́n wá fún ẹran mu so ẹ jẹ́ ká rẹran ọdún lọ́dọ̀ Yorùbá ojú òní ti wà ẹ̀yin tẹ́ bá láwọn tó wà lákàtà yín tó fẹ́ rẹran ọdún àbí ẹ̀yin tẹ́ wà labroad
ẹ kò fẹ́ káwọn ẹbí yín kó lọ gbé ni àbí ẹ fẹ́ kó lọ bá yín gbé fún wọn wọ́n lọ bá yín deliver anywhere ní Lagos State wọ́n bá yín deliver síbẹ̀ ẹ pè mí lórí WhatsApp number mi tẹ́ ń wò lójú screen kí n fún yín ní phone number ẹlẹ́wọ̀n màálù àgbò ògúnfe èyíkéyìí tẹ́ bá fẹ́ òun lẹ máa ríra ní ọ̀dọ̀ wọn. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra aṣọ ìgbàlódé aṣọ tó wà pa láti iléeṣẹ́ unique ní ìlú Japan àti Nàìjíríà any country tẹ́ bá wà ẹ fẹ́ ra aṣọ ẹ fẹ́ ra bàtà ẹ̀yin náà wo fídíò tí mò ń display fún yín ẹ wo àwọn aṣọ tó wà ń bẹ ẹ wo bó ṣe mú yes ẹ wo àwọn bàtà yẹn àwọn fabric tó jẹ́ pé ó ṣọ̀wọ́n kẹ́ tó rí irú ẹ̀ níta kò sí ni tẹ́ bá lò àwọn èèyàn béèrè pé ibo lẹ ti rí àìdá ẹ fẹ́ mú aṣọ get together party ẹ fẹ́ ṣe anything party ẹ ṣáà nídìí aṣọ tó jẹ́ wípé ó máa wà decent àwọn èèyàn máa wà pé kò máa ṣẹlẹ̀ níta kẹ ó dà pé wọ́n ṣẹ̀ ṣí eléyìí níbo lọ́ ti já ilé ṣé zuiz ni àbí èwo lẹ fẹ́ ẹ pè mí lórí WhatsApp number ọ̀kẹ́ pé phone number wọn tẹ́ ẹ̀ wò ní inú fídíò tá à ń display nìyí wọn àfòyàn wà ní Nàìjíríà wọn wà ní Japan wọn ní country tẹ́ bá dẹ̀ wà náà wọ́n bá yín send ẹ̀ síbẹ̀ àwọn dẹ̀ tún máa bá wọn mú aṣọ òde ẹbí so èyí tẹ́ bá ti fẹ́ ni kẹ́ pè wọ́n fún bákan náà gbogbo èyí tẹ́ bá fẹ́ ra product iléeṣẹ́ TL Natural Herbal mo fàsìkò ètò dúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tẹ́ ń patronize gbogbo àwọn tí mò ń bá polówó ọjà because ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀ ń ṣe so wonderful kò sẹ́ni tí mo bá polówó ọjà tí wọn ò rí tajé ṣe mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín lágbára Ọlọ́run ẹ̀ ní ṣìṣe mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èmi náà disappoint yín bí bá ṣe sọ fún yín bẹ́ẹ̀ náà lẹ ṣe ń bá so èmi náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá so ẹ má wá gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá ṣì ní di product láti iléeṣẹ́ TL Natural Herbal ẹ̀yin tẹ́ ní ìdògùn diabetes jẹ̀díjẹ̀dí manpower flat tummy high blood pressure àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti iléeṣẹ́ TL Natural Herbal agúnmu làwọn produce àtàgbo kì í ṣe chemical kì í ṣe cocaine kì í ṣe drugs so èyíkéyìí tẹ́ bá fẹ́ ẹ pè mí lórí WhatsApp ọkẹ text mi máa send phone number wọn sí yín bákan náà dẹ̀ ni gbogbo ẹ̀yin tí èwo ló tún kù gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ sí hotel tó mú yes ní ìlú Nàìjíríà ẹ mọ̀ lọ tààràtàrà sí TM Royal Hotel ní ìlú Ìbàdàn TM Royal Hotel owó wọn ò ga ni lára gbogbo nǹkan ló dẹ̀ wà ń bẹ̀ ẹni yẹn in fact God sent lẹ́ni tó ní hotel yẹn because òkè òkun ni wọ́n wà wọ́n dẹ̀ wò wípé ọlá tí àwọn èèyàn jẹ lókè òkun àwọn fẹ́ kí wọ́n jẹ́ nílùú Nàìjíríà òun ni wọ́n fi kọ́ hòtẹ́ẹ̀lì TM Royal Hotel yẹn sí ìlú Ìbàdàn ẹ lè book ẹ online ẹ lè lọ síbẹ̀ láti lọ ṣe party ẹ lè lọ ṣe meeting ẹ lè ṣe anything tó bá wù yín bẹ̀ iná wà wifi wà security wà kò sí orí pé nǹkan kan burúkú kan ṣẹlẹ̀ níbẹ̀ very nice place ní TM Royal Hotel ní ìlú Ìbàdàn ẹ̀yin tẹ́ bá need address wọn àbí contact wọn ẹ lè pè mí lórí WhatsApp ọkẹ text mi máa send ẹ sí ọkẹ lọ wo lórí Google ọkẹ wo lórí IG TM Royal Hotel tẹ́ bá ti Google ó máa gbé wá Màláíkà ló ṣí hotel yẹn wọ́n ẹ̀ṣẹ̀ ṣí ni new hotel ni tẹ́ bá ti lè rí TM Royal Hotel tí Màláíkà ṣí àwọn nìyẹn ẹ get contact wọn níbẹ̀ ojú òní ti gbogbo wa ní àṣẹ Èdùmàrè mo tún wò pé kí ló kù okay next one tá máa fi ká ẹsẹ̀ ètò ńlẹ̀ òun ni cream gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tún skin yín ṣe ẹ̀yin náà wo lady k yín ẹ wo baby yín ẹ wo bí mo ṣe ń look fresh mo ṣe ń look glow ẹ wo bí mo ṣe ní body kọ́ ló ń jẹ ní engine kí láṣìírí ẹwà mi iléeṣẹ́ Danary skin care àwọn ni wọ́n ń ṣe ọṣẹ ni wọ́n ń ṣe cream gbogbo product tí mo ń lò tí mo fi ń look glow ẹ má wo ti kámẹ́rà fóònù ilé tó ṣe rakọ̀rakọ̀ Ọlọ́run ṣe kí ni ó gbogbo fọ́lẹ̀ mi ìyanu lórúkọ rẹ̀ so gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ tún skin yín ṣe tẹ́ fẹ́ tún body yín ṣe tẹ́ fẹ́ kí kọ́lọ̀ yín jáde dáadáa ẹ̀yin tẹ́ fẹ́ maintain rich skin yín tí ẹ fẹ́ tone tí ẹ fẹ́ bóra ẹ pè mí lórí WhatsApp number kí fún yín ní phone number iléeṣẹ́ Danary skin care gbogbo ẹ̀yin tẹ́ ti lo product tó ti bà yín ní skin jẹ́ ẹ pè mí kí fún yín ní phone number Danary skin care mo fi Ọlọ́run búra ẹ̀ ní regret pé ra product wọn gbogbo ẹ̀yin tẹ́ ní dark knuckle ẹ̀yin tẹ́ ní face burn tí kì í ṣe natural wọn bíi tàwa báyìí irú tèmi yìí sì àgbé wá látọ̀run ni kò sóògùn tó lè gbé kúrò bẹ́ẹ̀ natural ni tọ̀dọ̀ mi natural ni mo gbé nǹkan mi wá látọ̀run ni gbogbo èyí tí face burn yín tí kì bá ṣe natural tí kì í ṣe àmì ọ̀run tó jẹ́ pé face burn gidi lẹ́ni ẹ gbá mi láago kí n fún yín ní phone number iléeṣẹ́ Danary skin care gbogbo èyí tẹ́ bá ní dark knuckle gbogbo èyí tó jẹ́ wípé ẹsẹ̀ yín ó ti da láwọ̀ kàlákìmí gbogbo èyí tó jẹ́ pé bọ́dọ̀ yín ti di apá kan fanta apá kan kóòkì mo fi ọ́nà Ọlọ́run ọba bẹ̀yìn ẹ̀yìn ìyá mi gbogbo èyí tẹ́ ti rò ó pé kò sí nǹkan tẹ́lẹ̀ lè ṣe sí skin yín mọ́ ẹ̀ bó ṣe máa wà nìyẹn èmi Lédìkẹ́ ìfẹ́ Olúwa mo assure yín wípé solution wà fún skin yín tí skin yín máa fine tó máa ṣe rí láwùjọ gbogbo kúrọ̀kúrọ̀ tó wà ní skin yín gbogbo kùdìẹ̀kùdìẹ̀ yẹn gbogbo ẹ máa disappear ẹ̀ ní gbùrú ẹ̀ mọ́ ẹyẹ tí ẹ dánwò wọ́n ní dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ ẹ dán mi wò kẹ́ mọ̀ pé rere ni Olúwa
ẹ pè mí lórí WhatsApp number kí n fún yín ní phone number iléeṣẹ́ Danari Skincare. Ojú òní ti gbogbo alágbára Ọlọ́run. Ẹwà wa ò ní bàjẹ́ ànídológo àná. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá wá fẹ́ ṣẹ́ owó, ẹ̀yin dádì mi, ẹ̀yin mọ́mì mi, ẹ ṣàánú mi. Ẹ lo referral code mi kẹ́ fi ṣẹ́ owó lọ sí any African country. Ẹ̀yin tẹ́ wà ní Canada, ẹ̀yin tẹ́ wà ní America, ẹ̀yin tẹ́ wà Nigeria. Ẹ lọ download Lemfi app. Ṣẹ́rí code tẹ́ ń wò lókè. Referral code mi nìyẹn tẹ́ máa fi send owó sí Nigeria àbí any African country. Ẹ̀yin tẹ́ dẹ̀ wà l'America tẹ́ bá ti lò for the first time. Ó máa fún yín ní $20. Ẹ̀yin tẹ́ wà ní Canada ó máa fún yín ní $30. Ẹ̀yin tẹ́ wà ní UK ó máa fún yín ní £10. Mo fi ìyọ́nú Olódùmarè bẹ̀ yín ìyá mi. Ẹ ní sọmọnù ebi ò ní pa yín. Ẹ patronize mi, ṣẹ́wó lọ́wọ́ mi. Ṣó dìgbà tí báyẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ṣe another video tí mo pariwo aṣẹ́wó ti dé o. Ẹ ṣàánú aṣẹ́wó ọlọ́mọ dónọ́ọ̀tì. Ṣé gbà yẹn lẹ máa tó patronize mi ní ebi ò ní pa yín, ẹ wò mí ṣe láàánú. Mo fi ìyọ́nú Olódùmarè bẹ̀ yín. Ẹ bá mi sọ fún gbogbo àwọn tó yí yín ká kí wọ́n lo referral code mi kí wọ́n fi send owó sí Nigeria. Kọ́ lọ download Lemfi app. Exchange rate wọn dẹ̀ ló high jù. Ẹ máa fojú yín rí exchange rate yẹn lójoojúmọ́ bó bá ṣe rí. Kò nídìí pé wọ́n ẹ̀ṣẹ̀ sọ fún yín. Ẹ send owó yín nínú yàrá yín. Kò nídìí pé ẹ̀ṣẹ̀ wá àwọn tó máa bá yín send owó sí Nigeria. Fún ara yín lẹ máa ṣe. Ojú òní tìyìn. Kódà tẹ́ bá fẹ́ ṣe ní dollar to dollar, you can also do it. Ẹ lè fi send dollar náà. Kò sí nǹkan tẹ́ lè fi send. Ẹ lè fi send naira. Ẹ lè fi send cedis. Ẹ lè fi send sefa. Gbogbo ẹ lè fi ṣe. Ojú òní tìyìn. Ẹ má wá gbàgbé o. Ẹ subscribe sí YouTube mi kẹ́ tán notification bell. Kẹ́ wá jọ ẹ wò mí ṣe láàánú. Ẹ bá mi share video ojú òní tìyìn, agara òní dá yín. Jésù Olúwa wa, àmín àmín àmín. Lọ́lá iná tẹ́ná, lọ́lá kú fáyà kù. Lọ́lá àwọn tó tẹ̀lẹ̀ dó. Ẹ ṣé gan, mo dúpẹ́. Ire o.